ẹ káalẹ́ sà. Yes ma. Orúkọ yín o. Orúkọ mi ni Mrs. Àyìnà Fèyíṣayọ̀. Láti Òṣogbo. Láti ìlú Òṣogbo. Bẹ́ẹ̀ni. A rí yín lórí ètò Kókórò Alátẹ. A sì mọ̀ pé kì í ṣe pé ẹ wàá polówó nǹkan kan lẹ bá wá. Kí ló ṣẹlẹ̀ tá a fi torí pé ojú yín ó tiẹ̀ tó wá kọ́rẹ́ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gan-an. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àbúrò mi tó wà ní Òṣogbo ìgbà tí mo ní àìlera òun ló ní kí n máa bọ̀ torí stress lórí ire. Àbúrò yín ọkùnrin àbóbìnrin. Àbúrò mi obìnrin tó ṣaláìsí tí mo torí ẹ̀ wà. Okay. Ó wá nítorí stress o àǹtí mi ẹ wá dúró tíbì ẹ máa gbà bí lọ sọ́sìpítù o torí stress yẹn o ó dà mí lẹ̀ ni mo ti gbọ́ ọdún ẹ̀ mo wà fún bí oṣù kan tó ń tọ́jú mi tó ń ṣe gbogbo ẹ̀. Ó dẹ̀ di ọkọ̀ dé alẹ́ ọjọ́ kan wọ́n dé lẹ́yìn ọjọ́ Wednesday ọjọ́ tó lóun ò lè lọ ṣọ́ọ̀bù mọ́ lọ́jọ́ Thursday. Kí ló ṣẹlẹ̀? Ó ní àǹtí mi ó máa rẹ̀ òun mo ní ó rẹ̀ kí ló ṣẹlẹ̀? Ó lóun náà mọ̀ ó dá o òun lóun fẹ́ sùn díẹ̀ ó dá sùn díẹ̀ tó bá ti sùn díẹ̀ o kò wá wẹ̀ o kò yẹ ká lọ sí hospital o. Ó wá ní àǹtí mi ò mà lè dára gbé ó lè dára gbé báwo kí ló fà á ní bó ṣe lọ ṣọ́ọ̀bù lánàá tó dé tó wá di pé oṣù mọ́jú ló wá di pé ó lè dára gbé mọ́ kí ló ṣẹlẹ̀? Ó dà mo bá fà á ní kẹtẹ pé wà lọ wẹ̀ o èmi náà mọ̀ mú kọ̀ọ̀kan tí mo wẹ̀ fún tí mo ṣe gbogbo ẹ̀ fún kò lè dá wẹ̀ kò lè dá ṣe ohun kankan mo ṣáà ṣetán wẹ̀ tán mo mú wọlé aṣọ rẹ̀ ó dá wọṣọ àǹtí mi ò mà lè wọṣọ ó ṣe lè wọṣọ láì ṣe pé o ti ń sìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè wọṣọ mo bá mú ṣòkòtò àtẹ̀wù mo bá wọ̀ sí lọ́rùn ó wá sọ àǹtí mi wọ́n mà ti gẹ̀ẹ́tì òun mo níta ló gẹ̀ẹ́tì ẹ láàrin ọjọ́ ìwọ̀sọ́jọ́ wọn lọ gẹ̀ẹ́tì ẹ èmi ṣàtẹ̀ ń sọ pé kí ló ṣẹlẹ̀ tó fi gẹ̀ẹ́tì ẹ ó ṣàní wọ́n ṣàti gẹ̀ẹ́tì òun níṣà ó dẹ̀ ṣàwà máa lọ hospital mo bá pe ọkọ ẹ o pé ìyàwó ẹ o kò lè dára gbé o bá mi gbé mọ́tò wá o kò rán dẹ́bà kan wá gbé o kó máa lọ sí hospital o kò pẹ́ náà ni ó sẹ́ndì mọ́tò wá náà fẹ́ sinmi díẹ̀ mo ní ò lè sinmi dìde ńlẹ̀ bá fà kẹ̀tẹ̀ ìmọ̀ àti ọmọ kan tó amọ̀ wá láti Èkó tó fẹ́ máa gbé lọ́dọ̀ ẹ̀ àwọn méjèèjì bá fà kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ bá fà lọ sí ibi mọ́tò ló fẹ́ mọ́tò ó wá sọ àǹtí mi o ẹ máa gbàdúrà fún un ẹsẹ̀ tó ń fi rìn lọ kó òun fi rìn padà wá o mo ní lágbára Ọlọ́run ẹsẹ̀ tó fi rìn lọ wàá fi rìn padà wá o nǹkan tí mo mọ̀ tí mo rí mọ́ náà ni ó dẹ̀ lọ ó dìrọ̀lẹ́ mo pe nọ́mbẹ̀ ọmọ ìtẹ̀ wà lọ́dọ̀ mi nínú ilé mo pe nọ́mbẹ̀ báwo la ara o ó ní Ọlọ́run ṣeun aki ọ̀tàn ọjọ́ kejì náà mo tún pe nọ́mbẹ̀ nínú ọ̀lẹ́ báwo la ara ó ní Ọlọ́run ṣeun ó lè lọ́jọ́ kẹta mo dẹ̀ pé ṣeun báwo la ara o mo wá pe ṣeun mo pe nọ́mbẹ̀ wọn ò gbé kí ló ń ṣẹlẹ̀ kò pẹ́ ni mo rí ìyá rẹ̀ tó dé ìyá aláìsí ìjà kí lẹ wá ṣe ń lé ẹ̀yin méjì lẹ lọ sí hospital ẹ̀yin nìkan ṣe máa wá dání kan máa bọ̀ nínú ilé ó ní àwọn dókítà ní kò máa bọ̀ ìyá ẹni àwọn dókítà ní kò máa bọ̀ nínú ilé dókítà ní kò máa bọ̀ nínú ilé àmọ́ nìkan ti ṣe wá wọ́n ti kó gbẹrù tó kó lọ sí hospital àwọn fúláàsì gbogbo nǹkan tó kó lọ wọ́n ti kó lọ pílò tó kó lọ gbẹ àmọ́ nìkan ti ṣe wá ìyá nǹkan mọ̀ ti ṣe wá àmọ́ tí ìmọ̀ mà ni mo ní bí òun lọ́wọ́ jẹ́ kẹ́ mọ́ lọ́ọ́ fi tàn yín wálé ni ẹ̀yin náà wà lè takú síbẹ̀ ẹ̀yin méjì lọ hospital nìkan tó ṣẹlẹ̀ wọ́n ní kẹ́ máa bọ̀ nílé tẹ́mi fi ń blame wọn nínú ilé o wọ́n ní sàníkà máa bọ̀ nílé náà ni o ó bá tán mo wá ṣà ń pe nọ́mbà kò sẹ́ni tó gbé nọ́mbà kí wá ló ń ṣẹlẹ̀ mo pe nọ́mbà ọkọ ó ring kò gbé mo pe nọ́mbà ẹnìkan tó ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù wọn ìyẹn gbé hello lágbájá ṣe ń kọ́ ó ló wà ó ní kí lẹ gbọ́ mo ní kí ni mo gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ mo ní ṣé ó ti kú ni ìyẹn bá pa fóònù mo ní nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ṣe kò pẹ́ kò tó ṣẹ́jú méjì bí ará àtàṣe pè mí nìyẹn mọ́mì lágbájá wọ́n máa ní pé Olúwaṣeun ti kú báwo lọ́kọ̀ ò pè mí lò ṣe kọ́kọ́ fún wa àdẹ̀wà nulẹ̀ ìyá náà wà nulẹ̀ ó pè wá àwọn àna ti gbé lọ sí mọ́ṣúárì wọ́n gbé lọ sí mọ́ṣúárì láìpẹ́ fámìlì ẹni tó ní ọmọ ibo láti ń ṣerú ẹ̀ àmọ́ nìyẹn ni pé ó lọ́wọ́ ní ó lè jó lọ́wọ́ nínú yẹn o
èjò lọ́wọ́ nú nìyẹn òkúkú ó pé àwọn fámìlì ẹ̀ ó gbọ́mọ lọ mọ́ṣúárì ẹ lọ dìpọ́sìtì síbẹ̀ ẹ wá délé lẹ́la sọ pé 150 ni wọ́n fi gbọ́n gbà lọ́wọ́ yín lọ mo ṣàdákẹ́ mo ń wòye mo fẹ́ bara jẹ́ àwọn tó wà mẹ́rin pé kí n má bara jẹ́ pé kí n fi sílẹ̀ àwọn fámìlì ẹ̀ tó wà lọ́nà jíjìn tó wà ládùn tó wà ní Èkìtì tó wà ní Ìbàdàn tó wà ní Ifẹ̀ gbogbo wọn ti dé lálẹ́ àti àárọ̀ ọjọ́ kejì tílẹ̀ mọ́ gbágán ṣé o retí kí ara ilé ikú tẹ́lẹ̀ ni torí mi ò rí fámìlì kankan lọ́dọ̀ rẹ o lẹ́yìn ọkọ torí òun máa sọ pé no family in business ló máa sọ fún mi èmi tí mo já àǹtí ẹ̀gán mi dédé jọ sí ṣọ́ọ̀bù wọn ọkùnrin máa tẹ̀ ń sọ̀rọ̀ àǹtí mi ẹ̀ tẹ̀ bèrè omi ní mi lè bèrè o lè bá ṣàǹpẹ̀rẹ̀ lórí fóònù kí mo fi máa jókòó sí ọ̀dọ̀ ẹ̀ fún ẹ máa bèrè mi náà kíníkan tá a ti jọ sọ̀rọ̀ ọmọ kú gbọ́mọ lọ mọ́ṣúárì ò sọ fún fámìlì kankan ó dàárọ̀ ọjọ́ kejì làwọn fámìlì sọ pé àwọn fẹ́ jẹun ẹ fẹ́ jẹun kò sọ bẹ́ẹ̀ ńlẹ́ o ọ̀bẹ tó kù làwọn náà fi jẹun lálẹ́ àná mo wá wò pé ọmọ kú lálẹ́ ọmọ kú lọ́sàn-án ọjọ́ sátọ̀dẹ̀ àárọ̀ sọ́ndẹ̀ ẹ̀yin fámìlì náà fẹ́ jẹun irú fámìlì wo ni àbúrò mi kóra ẹ̀ sí yìí kò sóúnjẹ ńlẹ́ o ọ̀bẹ tó kù lájẹ lálẹ́ àná wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ wọn lọ ṣèpàdé wọn náà ní kò sóúnjẹ ńlẹ́ ọkọ ìyàwó ti pé àwọn fámìlì ẹ̀ kọ́kọ́ dáná bọ̀ nígboro àwọn àjòkó síta wọn bẹ̀rẹ̀ sí jẹun wọn ló tẹ̀sí dábẹ́ yẹn náà wọ́n ti rẹ́yìn ọ̀tá wọ́n ti rẹ́yìn òdì ó yẹ kẹ́ máa jẹun táwa ń sunkún àwọn alámọ̀kọ́ta lùzì nínú fámìlì wa ẹ̀yin wá ń jẹun àwa ń sunkún ó dá o kí la fẹ́ ṣe báyìí ẹ ti gbé òkú lọ sí mọ́ṣúárì ààrẹ máa gbọ́ bẹ̀ ọmọ ìkéré ni o ẹ tètè pẹ́ pásítọ̀ yín o èmi kan mo lọ bá ọkọ ìyàwó pé ẹ lọ pé pásítọ̀ yín o ká mọ̀ kọ́ta fẹ́ ṣe sí o pé a lè gbé ọmọ ọlọ́mọ sínú bẹ̀yẹn ọmọ ìkéré ni o ìyá ìwà ńlẹ̀ o wọ́n àrẹ́jì bọ́ ṣe fẹ́ sí wọ́n sí kọ́ tó sí náà ìjà ṣẹlẹ̀ wọ́n sọ pé ẹ̀yìn kò lé lọ́mọ lọ sí ọmọ yẹn sí wọ́n ní láíláí ọmọ tó kọ́ ilé fúnra rẹ̀ kò ní investment kankan lóṣogbo lẹ́yìn ilé tó kọ́ àti bí àwọn tó ti ń tajà àti ilẹ̀ tó ní ọmọ yẹn kò ra nǹkan kan gbogbo owó tó gbà ní tó gbà ní First Bank ni o tó gbà ní Money Point ni o tó gbà ní Autoblock ni o tó gbà ní bàóbàó ọjà ló fi rà pé òun máa tajà ọdún ọmọ yẹn rọjà ọdún ta o òkú ẹ̀ ní mo dédé gbọ́ lẹ́yìn òkú àsìkò tán ọ̀sán ọjọ́ yẹn kò tí kò 20 minutes bí àwọn fámìlì ọkọ ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn wọ́n wá gbé ọmọ ọdún 5 tí aláìsí gbé kalẹ̀ ẹ wá gbé sínú mọ́tò àtàwọn fámìlì ọkọ ẹ wá lọ ẹ fà wá fámìlì ìyàwó sílẹ̀ ẹ wá lọ èmi bá sáré pa àbúrò mi mo níyà wọ́n ti gbé ọmọ lọ o pé wọ́n mi wà tó lọ ti mọ́ mi wà kó ń lé wọ́n mú wọn lọ síbi ọyàn ilé kò jìnnà ilé kẹta wọ́n ní kó wọ́n máa fojú rí ọmọ wọn tó ṣaláìsí wọ́n mú wọn kó ònú lé èmi wá pé mọ́ mi wà mo ní mo ní wọ́n ti gbé ọmọ lọ o ọmọ ọdún 5 tí ọmọ aláìsí gbé sílẹ̀ o àtàkọ́ o wọ́n ti gbé mọ́tò lọ o mọ́ mi wá bọ́ síta wọ́n lọ dó síwájú mọ́tò ọkọ ìyàwó wá ń sọ fún ìyá tèmi ìyá warn your children eléyìí tẹ àbúrò mi sáyé lọ bá pé ẹ fẹ́ ṣe ìyá òun léṣe ẹ fẹ́ fi mọ́tò tẹ ìyá òun lẹ́sẹ̀ warn your children wọ́n lọ wọ́n á sọ fún mọ́mí pé ẹgbẹ́ ẹ páàkì ẹrù yẹn jẹ́ ká lọ a lè súbì lálẹ́ yìí àwọn fámìlì ẹ̀ kan dúró àwọn fámìlì ẹbí méjì kan wọ́n jókòó wọ́n làwọn olórí ẹbí wọ́n jókòó àwọn ti lọ wọ́n ti gbọ́mọ lọ èmi ò lè súbì lálẹ́ yìí o bí mo ṣe gbé ẹrù mi nìyẹn bí mi ṣe lọ nìyẹn mọ́mí ẹ̀já lọ àwọn àbúrò mi ẹ̀já lọ àwọn àbúrò mi tẹ̀lé mi lẹ́yìn wọn lọ mọ́mí wa ẹ̀já lọ wọ́n ní àwọn fámìlì wọn kan tí wàá bẹ àwọn pé káwọn jọ pọ́npọ́n padà bọ̀ wọ́n máa padà bọ̀ wá súnlé èmi ṣáà ti kó ẹrù tèmi àtàwọn àbúrò mi ẹ̀já lọ àwọn ti kúrò bẹ́ẹ̀ lẹ́yìn òkú bó ṣe gbéṣẹ́ ẹ̀dẹ́ nìyẹn ó dáa já ọ́dìtì àkáǹtì iṣẹ́ tọmọ yẹn ṣe ọjà tẹ́ńjà ká ọ́dìtì àkáǹtì ká mọ iye ọjà tó wà ní inú ṣọ́ọ̀bù o ká mọ iye owó tó gbà o ká mọ gbogbo ẹ̀ o kò já mọ́ o àwọn fámìlì wọn Mr. Jimati Amosi Olúwaṣẹ́gun wọ́n sọ fún wa pé ẹni tó lẹ́rú ló lẹ́rù mo ní òwe ayé àtijọ́ lẹ́yìn sọ fún mi yẹn ìwọ kọ́ ló dáyàwó lókòwò ìwọ kọ́ ló ń ṣe gbogbo kan nulẹ̀ ìyàwó ló ń ṣe gbogbo ẹ̀
bọ́ọ̀lù wa sọ fún mi pé ẹni tó lè rí ló lẹ́rù ìjà tó jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ wá mú owó ẹ̀rọ ìjà yẹn sẹ́yìn ẹ wọ́n fún ya tèmi ní 10,000 bí ara ẹ̀ bá fẹ́ lọ fún treatment àbúrò mi tiẹ̀ yarí pé owó kí nìyẹn owó gúgúrú ní àbówó ẹ̀pà ní station pàtàkì station kan ìta sọ bẹ́ẹ̀ pé ìjà tó jẹ́ àlóyún ọmọ ajé ìyá níta ó tún wọlé òun ló máa tún dáná fún wọn tó máa tún jẹ tábàjọ jẹ máa dún wọlé láago 11 láago 12 yáà ló máa dáná ẹ wá ń fi àjẹjà tèmi òun ló gbé wa síbi òpin ẹ má kíkí àmọ́ fi jẹ wá tó wọ́n lérí oògùn o wọ́n ní pé oògùn wọ́n lérí oògùn sí wa o méjì sọ fún pé nǹkan kan gbọ́dọ̀ ṣe wá ìyẹn Mr. Jimothy Amos wọ́n lérí oògùn wọ́n lórí oògùn sí wa mo ní kankan gbọ́dọ̀ ṣe wá o ọkọ ìyàwó wọn sọ pé kí làwọn afẹ́ gangan mo ní kí làwọn afẹ́ gangan èmi tiẹ̀ sọ fún ìyá wọn wá sọ́dọ̀ wa ìyá tiẹ̀ sọ fún wọn pé ó dá o iléeṣẹ́ yìí o àwọn ti dàgbà díẹ̀ o ó dá o ìwọ àti èmi o kájọ máa mójútó o bó ṣe yarí nìyẹn ó ní rárá àti bíi mítì bíi mẹ́ta bíi mẹ́rin àárí mítì yẹn àárí solve ó ní rárá òun legal wedding làwọn ṣe mo ní kí ló jẹ́ legal mo ní ṣe ìwọ ló dá lókòwò ni láti 2003 níyà yìí ti ń jáyàbọ̀ ìyá ò dá 100,000 nínú àkáǹtì wà fọwọ́ ọ̀rọ̀ ìyá tèmi sẹ́yìn wà lọ kó àwọn àbúrò ẹ plumber àwọn àbúrò ẹ bricklayer àwọn àbúrò ẹ wá kó ogun wọn sínú ṣọ́ọ̀bù ẹ wá ṣe yàlàyàlà ẹ wá náwó ọmọ ọlọ́mọ nínàkúnà ẹ wá mú ìyá tèmi ìyá mi wá ń sunkún lójoojúmọ́ wọn wá fọ ẹkún ṣe oúnjẹ jẹ lójoojúmọ́ ẹ wá rọ̀ ìyá tèmi sẹ́gbẹ̀ẹ́ òun lèmi ṣe wá o tí yóò ṣe níjẹ̀ ìyá tèmi o torí òun ló gbé mi wá síbí. ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ní December 13. December 13 last year. bẹ́ẹ̀ni. ó ti ń lọ oko bí oṣù mẹ́rin báyìí. bẹ́ẹ̀ni. àwọn ìgbésẹ̀ wo ni ẹ ti gbé nídà ẹ ti ṣe meeting láàrin ara yìí bí ẹ̀mẹ́ta tí kò yọrí sí ibi tó. wọ́n sọ pé kí la fẹ́ a lè sọ pé la fẹ́ fún wọn wọ́n rà àwọn ò lè ṣe fún wa. lẹ́yìn ìgbà yẹn kọ́ mo lẹ tó lọ. lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn tá a ti lọ sí station a lọ report mi lọ́dún kankan mọ́. meeting yẹn náà lọ́nà dọ́gbọ́n sún sí mi wọ́n ṣáà tún wa síwájú wọ́n post wa. àwọn padà wá àwọn tó sì máa sọ̀rọ̀ wọ́n tún dé wọn ò ní rọ̀rọ̀ sọ wọ́n á tún lọ. okay. àkọ́kọ́ ni pé tí èèyàn bá gbé èèyàn lọ sí hospital tí èèyàn tọ́jú ẹ̀ tó wáyé pé hospital tó tóbi dáadáa ni tí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bá ti tọ́lọ́n bá ní kété tán ó dé mbẹ̀ within 20 minutes sí 30 minutes téèyàn ò bá ti tètè sọ pé èèyàn fẹ́ gbé òkú ẹ̀ kú hospital fúnra ẹ̀ gan wọ́n á drive ẹ̀ lọ sí mortuary sínú mọ́ọ̀gì yẹn pé wọ́n gbé wọn lọ sínú mọ́ọ̀gì yẹn ó lè má jẹ́ pé bí site ilé tí hospital yẹn ń gbà ṣiṣẹ́ ok. kì í ṣe mọ́ọ̀gì bẹ́ẹ̀ lọ gbé wọn lọ. ilẹ̀ kọ́. Aṣubiaro lọ gbé wọn lọ. wọ́n gbé wọn kó lọ sí láti wọn wọ́ọ̀dù lọ sí Aṣubiaro ẹ wà á rí fámìlì kankan pè tẹ bá lọ mọ wọn àbúrò tèmi ẹ lọ gbé sí mọ́ṣúárì. ok. ẹ wá ń bọ̀ ní lálẹ́. àwa ò tí ì lè gba gbogbo ohun tí màmá sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí a sì sọ pé tí màmá sọ ò rí bẹ́ẹ̀ màmá ló sọ tiwọn yìí a dẹ̀ ti gbìyànjú láti pé kí ló kọ ọkọ àbúrò yín o. Jacob Makanjọlá Adéyẹyè. a gbìyànjú láti pè wọ́n a mú lẹ́tà lọ a tún sẹ̀ǹdì ẹ̀ sí wọn through WhatsApp àbí. ṣùgbọ́n gbà tí wọ́n àárí wọn lẹ́ẹ̀kọ́kọ́ lẹ́ẹ̀kejì tá a ti jọ fix date láti jọ jókòó bóyá a lè rọ́rọ̀ yín yanjú ìgbà tí wọ́n wá tí wọ́n yọjú táwọn màmá yìí jẹ́ ń sunkún káàkiri náà ló fà á o tẹ́ ẹ fi gbọ́ ní tí màmá sọ tí wàá dídí àkókò tá a ń sọ̀rọ̀ yìí àwa ò tí ì gbà pé ní tí màmá sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n tá a gbàgbọ́ náà ni wípé àbúrò wọn ó ti kú lóòótọ́ ọ̀nà wa ni tí màmá wọ́n jẹ́ sọ̀rọ̀ kan wọ́n ní àbúrò àwọn àti màmá rẹ̀
ni wọ́n jọ ń ṣiṣẹ́ yìí bọ̀ láti 2003 ó dẹ̀ fẹ́ ọkọ ní 2016 ó ti wà lẹ́nu business yẹn láti bí 13 years back kó tó di pé ó marry. Lóòótọ́ ni o kìí ṣe òótọ́ o àfi kárí Mr. Jacob tó bá rí bẹ́ẹ̀ tí jẹ́ kí màmá àti ọmọ wọn yìí ni wọ́n jọ ń ṣe business papọ̀ ọ̀nà wo ló yẹ ká gbé gbà tálàáfíà ò fi jọba ọmọ mi lọ bí fúnra wọn ọmọ kan ọmọ ọdún márùn-ún ọmọ Òṣogbo ni Mr. Jacob àbí ọmọ bo ni wọ́n. ọmọ Èkìtì ni Òṣogbo ni wọ́n ń gbé. a dẹ̀ sọ pé ọmọ yẹn kó yànde fún wa ó ní wò lè fọmọ òun lẹ̀. Mr. Jacob kí ni. Mákànjúọlá Adéyẹyè. Mr. Jacob Mákànjúọlá Adéyẹyè níbo ni wọ́n ń gbé. wọ́n gbé ní nọ́mbà 77 Ìfẹ́olúwa street Owódé Ẹdẹ. Mr. Jacob Mákànjúọlá Adéyẹyè tí wọ́n gbé ní nọ́mbà 77 Ìfẹ́olúwa street Owódé Ẹdẹ Òṣogbo. Àtẹ̀yìn ẹbí wọn tẹ́ ẹ bá ń gbọ́ wa lálẹ́ yìí ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run a bẹ̀ yín torí ìtọ́lọ́run a rọ̀ yín torí ìtọ́lọ́run a fẹ́ rí yín ní Àgídìgbò ní ọjọ́ Tuesday. Mr. Jacob Mákànjúọlá Adéyẹyè tí wọ́n ń gbé ní nọ́mbà 77 Ìfẹ́olúwa street Owódé Ẹdẹ Òṣogbo àti gbogbo àwọn ẹbí wọn látòkè délẹ̀ a bẹ̀ yín torí ti Ọlọ́run torí ìfẹ́ ọmọ yín torí ìfẹ́ ìyàwó yín tó ti dolóògbé a fẹ́ rí yín ní Àgídìgbò ní ọjọ́ Tuesday kájọ obi tájọ gbọ́rọ̀ yìí kà kálàáfíà kí màmá ó má sunkún kò tiẹ̀ tí wáyé fẹ́ ṣe kò sígbà tí màmá ò rántí ọmọ wọn tí wọ́n ní sunkún ọgbẹ́ ayérayé náà ni kí ọmọ ó tọ́jú ìyá rọ̀run. Bẹ́ẹ̀ sì rí ẹni tó kù yìí òpó kan ni nínú ẹbí òpó kan ti wó kò ṣeé rọ mọ́ Ọlọ́run ti já pàtì kúrò nínú ẹbí wọn kò sí replacement fún ṣùgbọ́n ẹ̀yin ìwà àti ìṣe náà lẹ́ẹ̀ fi máa pa ìrònú yẹn rẹ́ lára ẹbí tí Ọlọ́run ní kọ́lọ́run já kan kúrò lára wọn ó sì ṣe é yanjú. Mr. Jacob Mákànjúọlá Adéyẹyè ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ wọn àtàwọn ẹbí wọn ní ọjọ́ Tuesday torí Ọlọ́run àfẹ́rìn ní Àgídìgbò. wọ́n tajà ní Olúwaṣeun wine store ní Akídẹ́kọ̀ Olúwaṣeun wine store Akídẹ́kọ̀. wọ́n ní Olúwaṣeun wine store ní Akídẹ́kọ̀ l'Óṣogbo ibẹ̀ ní store wọn tó ti ń tajà á retí yín l'Àgídìgbò lọ́jọ́ Tuesday ká lè mọ ibi tí a gbọ́rọ̀ yìí kà ẹ ṣeun o ẹ sì mọ̀ pé èèyàn rẹ ní wọ́n mọ̀ pé èèyàn yìí ní wọ́n mọ̀ pé èèyàn tí ó lápọ́nlé ní yín á retí yín lọ́jọ́ Tuesday ẹ sì màmá ẹ járe tán lọ́jọ́ Tuesday ká wá tẹ̀síwájú lórí ẹ̀ ẹ̀ǹdẹ́ fúnra yín ẹ ṣeun. Welcome to the channel. Please subscribe. ẹ jẹ́ kí àwọn ìkọ́ máa wọlé bọ̀ àwọn táyọ̀ wọn kún láti ọdún mẹ́fà tí wọ́n ti ń wá ọmọ wọn káàkiri láti ọdún mẹ́fà tó ti wá ọmọ wọn káàkiri a máa padà rán ọmọ òun ọdún mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kódà a jọ ṣe wàhálà òní a lọ sí bọ́ǹfọ̀tò a lọ sí bádékú a lọ bádékú ẹ̀jọ̀ ẹ bá ti wọlé ẹ máa bá a pa fóònù yín o a lọ bádékú láti ọdún mẹ́fà láti 2019 ìlà tí ń wá ọmọ yìí adúpẹ́ arúgbó àríìtú ògùn gbàjẹ́ o a máa padà rán ọmọ yìí ọdún náà ọmọ ọdún mélòó nígbà náà ọmọ ọdún méje káfí mẹ́kọ̀ àkún méje ó jẹ́ 13 ayé mà lé o ẹjọ́ àti sọ fún yín kẹ́ tó wọlé
ẹ̀yin bàbá ọmọ. bẹ́ẹ̀ni. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. ẹ ra sà. yes sir. ṣé ẹ rántí wàhálà tá a ṣe lọ́dún náà lọ́hùn. mo rántí o. a máa jọ ìkíngbà náà ni. iná ló jẹ́ ń tún padà wá sọ́dọ̀ yín. adúpẹ́ o. alihamudulilayi. adúpẹ́ o. alihamudulilayi. ìyá ọmọdà. ìyá ọmọ náà ni. ẹ̀dọ́ sẹ́gbẹ̀ẹ́ ọkọ yín ẹ̀dọ́ sẹ́yìn wọn. ta ni ó mú ọmọ yìí tó mú lọ bí tó mú lọ àwọn dà. ọ̀dọ̀ ẹ̀ tó mọ ọmọ wa ni ẹ̀ tó mọ ọmọ ni. ẹ̀ tó mọ ọmọ dà ẹ̀yẹn wá jókòó síbí. ọ̀dọ̀ ẹ̀ tó mọ ọmọ lọ dà. ọ̀dọ̀ ẹ̀ tó mọ ọmọ lọ ni. ẹ̀yin rèé ẹ̀yẹn jókòó sọ́hùn. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ní ẹ̀gbọ́n nǹkan báyìí ẹ̀gbọ́n Agidigbo lẹ ẹ̀gbọ́n tuntun tẹ ẹ bá gbọ́ Agidigbo ẹ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ń dún níyàn. ìyá tí ẹ̀ ń wò tó dúró lẹ́yìn bàbá yìí àwọn ni wọ́n bímọ wọn fúnra wọn wọ́n ń dá tọ́jú ọmọ wọn wọ́n sì ń tọ́jú ẹ̀ lọ́wọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ọmọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún keje gbọ́mọ yìí pọ́ ọmọ ọdún méje kó lè ṣẹlẹ̀ tá a fi wá tá a fi rí nígbà náà lọ́hùn ẹ bá fi kàn án lẹ́nu. ọ sọ̀rọ̀ ó ní òun lọ sọ́dọ̀ girama òun. ibo girama rẹ̀ ń gbé. Bàdékù. ok. pé bẹ́ẹ̀ ló ti fẹ́ lọ law school. a dẹ̀ pé màmá ọmọ yín ló ń bọ̀ wá sọ́dọ̀ yín o màmá náà wà ń bíbà yín òun fẹ́ lọ ọ̀dọ̀ yín ló ti fẹ́ wá lọ ka school o ṣé ká máa mú bọ̀ wọ́n ká máa bá wọn mọ àwọn bọ̀ tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn ń gbọ́ sọ́dọ̀ àwọn ló ti lọ́dọ̀ àwọn tó àti mo bàdẹ̀ mú lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn náà lọ wà. mo rántí màmá mo rántí màmá dáadáa. ata 15 àwọn ará láago 9 láàárọ̀. bẹ́ẹ̀ ni. pé kọ́ lọ rà wá just like that àṣìbímọ ni. ẹ bá rí mọ́. bá àṣìbímọ láti gbà náà nìyẹn. láti 2019. 2019 on the 2nd ìjẹta ló pé ọdún mẹ́fà gẹ́rẹ́gẹ́. ìjẹta on the 2. April 2nd 2019. bẹ́ẹ̀ni. ìlà tí ń wá ọmọ yìí káàkiri. bẹ́ẹ̀ni. àmàdàmú pọ̀ o pẹ̀lú ògùn ọlọ́run pọ́nà bínú tí ń ṣe ń dùn lálẹ́ yìí náà gbogbo àwọn tó rọ̀ tiwọn náà jẹ mọ́ bẹ́ẹ̀ tí wọ́n wá ọmọ ká ọlọ́run ó ṣe wọ́n rírì ọlọ́run ó ṣe wọ́n rírì ọlọ́run ó ṣe wọ́n rírì. ìyá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí àbúrò yín ẹbí yín ni. mi ì mọ̀ rí rárá. ẹ mọ̀ rí. rárá tọ́lá tọ́. bàbá tó jókòó yìí ńkọ́. mi ì mọ̀ wọn rí. ẹ kanra. mi ì kàn mọ́ ẹ̀ rí wọn rí. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. ẹ bá mi sọ̀rọ̀ sókè dára kí gbogbo àgbáyé ó gbọ́ yín ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. orúkọ yín mà. Tósìn Ayọ̀adé. Tósìn Ayọ̀adé ọmọ bíbí ìlú bo ni yín. Ìbàdàn. ọmọ Ìbàdàn wá gángan agboolé bo. Jàgó. Jàgó ní Bàdékù níbo ló kó yín. Jàgó náà ni. èyí tẹ́ ẹ bá lóko yóò nílé ibo ilé yín gbòòrò. Òjé. Òjé wa ṣé ẹ ti lọ́kọ. bẹ́ẹ̀ni. ẹ ti bímọ ọkọ yín dà. ó jókòó. èwo ni òun. ọkọ yín ló jókòó yìí. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ mú ọmọ yìí ṣé ó jọ ọmọ yín bó ló ṣe jẹ́ tẹ́ ẹ fi mú ẹ bá ti sọ̀rọ̀ ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. yẹ sà ẹ gbẹ́nu sí dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. orúkọ yín sà. èmi ni Michael Adégbàyí Michael. Michael Adégbàyí Michael. Adégbàyí Michael. bẹ́ẹ̀ni. ọmọ bíbí ìlú bo ni yín. Ìfẹ́tẹ̀dó. ọmọ Ìfẹ́tẹ̀dó ni yín. bẹ́ẹ̀ni. ta lóbìnrin yìí sí yín. ìyàwó mi ni. títí di àkókò tá a wà yìí. rárá o. ó bímọ fún yín àbí ó bímọ fún yín. ó bímọ fún mi bọ̀ bó ṣe jẹ́ ni. ọmọ wo ló bí fún yín kí ló kọ ọmọ tó bí fún yín. Esther. kí ló kọ ọmọ tí yín. Alia. Alia. Esther ńkọ́. Esther wà nílẹ̀. ok òun nu bó ló ṣe á jẹ́ tọmọ Alia ẹ fi dákàtà yín tẹ̀sí gbọmọ lọ́mọ sọ́dọ̀ látọdún 6. ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà bí ọ̀rọ̀ ṣe. mo fẹ́ kẹ́ ẹ sọ ohun tó sọ fún yín ni o. ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà. ẹ ọmọ Nàìjíríà ẹ gbọ́ dáadáa ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o. bí ọ̀rọ̀ ṣe rí rí léyìí ní èmi àti Tósìn nígbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ àjọ ń fẹ́ra ó wá sọ fún mi ní inú ilé ńjọ́ lọ́dún náà ó sọ fún mi pé òun lóyún fún mi
mo wá bọ́ síta mo lọ tọ̀ ìgbà tí mo wá wọnú ilé padà mi ò bá nínú ilé mọ́ mi wá rò pé báyà ó fi wá ṣe àwàdà ni ó tó bí oṣù mẹ́sàn-án táwọn yẹn máa ń bímọ ó gbọ́ ọmọ yẹn wá ní kókó fún mi nínú sọ́ọ̀lù ní Ọlọ́run ṣògo ní ẹgbẹ́lẹ́pọ̀ ap ó ti gbọ́ ọmọ náà wá ìgbà tó gbédé mo ní ṣé ó ti ṣe kó mọ ọmọ yìí ni àbí báwo ló ṣe jẹ́ ó gbóyún wá fún mi pé oyún lílé kí n lè gbé lọ ní. níjọ́ tó ti sọ fún yín pé òun lóyún mi ò ti rí mọ́. ẹ ti fojú kàn án mọ́. mi ò fojú kàn án mọ́. ìtẹ́ẹ̀tù padà yín náà ni pé ó gbọ́mọ wá ní sọ́ọ̀lù. ó gbọ́mọ wá ní sọ́ọ̀lù ní kókó. ok ẹ jẹ́ bá ń gbọ́mọ jáde ẹjọ́. bó dẹ̀ ṣe gbọ́mọ náà dé mo ní ó dà tó bá rí báyìí gbé kò sí mi ọmọ tí mo ti fẹ́ gbé ògbóyún wá tí mo bá gbé lọlé báwo ma ti fẹ́ gbé ọmọ kókó lọlé ó dà tó bá tún wá rí bẹ́ẹ̀ dá lọ sí ibi tó bí ọmọ náà sí yẹn ní hospital pé ká lọ kí n tẹ̀ lọ yọjú sí wọn bọ́n nǹkan tó bá fẹ́ gbà ó dẹ̀ sọ fún mi lọ́dún náà pé ó gbá àbí ó dẹ̀ bínú lọ ìgbà tó bínú lọ n wá sọ fún ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi ìyẹn ọ̀rẹ́ mi Ọpẹ́ lórúkọ ẹ̀ wọ́n á ní Ọpẹ́ nǹkan báyìí ni ló máa ṣẹlẹ̀ pé ọmọ yìí máa gbé ọmọ wa ó ní tó bá ṣe pé oyún ló gbé wá pé òun máa bá mi fà pé èmi ni mo ní oyún yẹn pé but ọmọ ló gbé wá pé òun náà ni òtún dúró pé báwo lẹ ṣe máa ṣe látọdún náà mi ò rí tó sì mọ̀ gbà tó wá tó pẹ́ tó yá gbogbo mo ti parí iṣẹ́ mo ti kó ní Ọlọ́run ṣògo mo ti gba ìlú Èkó lọ mo ti lọ ń ṣiṣẹ́ ìgbà tí mo máa dé stage kan gbogbo iṣẹ́ kéṣeké ni ó dàrú tí n bá débí wọn á ní kí n lọ wá ìyàwó àtọmọ wá tí n bá dọ̀ wọn á ní kí n lọ wá ìyàwó àtọmọ wá gbogbo gbà yẹn kí wọn á dé kí n bá dọ̀dọ̀ babaláwo gan tí mo dọ̀dọ̀ àfà tí mo dọ̀dọ̀ wòlíì tí mo dọ̀dọ̀ kìnìún kan tó bá ní kí n wá ìyàwó àtọmọ wá iye mi gan ò sí débi pé mo níyàwó àtọmọ ní ibì kan wọn gbà tó dé stage kan tí ìyà yìí pọ̀ mo gba orí òkè bàbá àbíyè lọ́lẹ́dẹ̀ pé olúwa nǹkan tí tó ń ṣẹlẹ̀ ni wọ́n ní àmọ́ níyàwó àtọmọ pé bọ̀ tó bá lè lo 7 days ní bíbáyìí pẹ̀lú àwẹ̀ àti àdúrà mo kò sí nǹkan tí mo máa jẹ kò sí nǹkan wọ́n ní kódà wá sí ti oúnjẹ ni olúwa máa gbọ́ bọ̀ kọ́kọ́ gbàgbé iṣẹ́ náà mo gbàgbé iṣẹ́ yẹn fún odidi ọdún kan àti àbọ̀ láti tí wọ́n máa parí gbogbo nǹkan tá a máa parí ẹ̀ mo pàdé Tósìn ní Ọlọ́run ṣògo lẹ́gbẹ̀ẹ́ ní lẹ́pà lẹ́gbẹ̀ẹ́ lẹ́pọ̀ èpì mo ṣe pàdé ẹ̀ mo ní ọ̀n gẹ́gẹ́ ló sọ fún mi pé ọmọ tí mo nǹkan tó wà láàrin mi àti ẹ̀ṣẹ́ mi ò gbàgbé mo ní. ó lè tọ́jú mélòó ń gbà náà. a ti tó 7 years. nígbà yẹn tẹ́ ẹ̀ ti rí mọ́tẹ́ tó wá padà pàdé ẹ̀. wá padà pàdé. ok. mo á sọ fún pé mi ò gbàgbé pé nǹkan tí mò ń wá ẹ fún náà nìyẹn ó bínú kò ní wájú mi níjọ́ yẹn létà mo ṣàwọn nǹkan tí mò ń wá mo ń rárá pẹ̀lẹ́ kùtù mo ń wá káàkiri agbègbè yẹn mi ò jìnnà síbẹ̀ nígbà tó máa dé tá a tún padà wá ríra ó fún mi ní nọ́mbà fóònù ẹ̀ mo ń pè pé kó jọ jẹ́ kí n rí ẹ̀ pẹ̀lú nǹkan tí ó wà láàrin àwa méjèèjì nígbà tó dé táwọn ẹ̀wọ̀n tó máa di pé ó mú ìyẹn ọ̀rẹ́ ẹ̀ kan wá sí ọ̀dọ̀ mi ó wá sọ fún mi pé ṣé bí pé ìyá wípé mò ń fi ìyà jẹ òun pé òun kì í ṣe ẹni ìyá mo ní àmì ò fi ìyà jẹ òwò kan rò bẹ́ẹ̀ ni mi ò fi ìyà jẹ pé jọ ó wá ní èmi ni mo da ìrìn àjò òun rú lọ́nà wo ní kó dáa kémi àti ẹ bá lè wà lápapọ̀ kó lè mọ̀ pé mi ò da ìrìn àjò ẹrú ìwà mi ò rí bó ṣe rú yẹn pé ọmọ náà dà ó mú ọmọ yẹn wá ní ó bọ́ sí mọ́ ọmọ wá nìyẹn lẹ́yìn ìjọ yẹn ó mọ́ ọmọ yẹn wá sọmọ lélẹ̀ kó dáa ó bá tiẹ̀ lọ. ọmọ ló mú wá fún yín lọ́dún náà lọ́hùn ẹ má ti lọ ọmọ tó mú wá àlíà ló mú wá fún yín. àlíà ló mú wá fún mi torí èmi rẹ̀ dá. ọmọ kókó ní gbàtẹ́ tó gbé wá gbà náà. ó sì wá mọ ọmọ yẹn dé mo ní ọmọ tí tá a máa ṣe
ẹ bá ń sọ̀rọ̀ sókè. mo ní àwọn ọmọ tá a máa ṣe pé a máa ní láti lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi pé ká lọ síbẹ̀ ní tábà ti lọ síbẹ̀. ó kọ́ olópọ̀ máa ń fún yín. àlíà ló pè fún mi. àlíà náà ló pè fún yín. àlíà ló pè fún mi. ìgbà tó dọ́dọ̀ tiwa làwa nígbà kristẹ làwa. làwa pé òun kọ́. àlíà kò lè mọ jẹ́ àlíà fún wa la fi sọ di rachel. tàtí àwa ń bá ìrìn àjò yẹn lọ a lọ sí ọ̀dọ̀ ọmọ mi ní Ifẹ̀ báyìí báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́ o báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́ mẹ́rin wá láti sọ fún pé kó dáa pé kò sí wàhálà mẹ́rin wá láti sọ fún pé kó dáa pé kò sí wàhálà pé jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ sẹ́yìn gbọ́ mi gbogbo ọmọ Yorùbá wọ́n jẹ́ pé ó dáa jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn mọ́mì ẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé mọ́mì ti kú dáàdì ti kú girama náà ti kú mọ́mì ní ó dáa ń gbà náà tó bá ta ni fámìlì ẹ̀ tó wà ká máa lọ bá ó ní ẹ̀gbọ́n kan wà ní Port Harcourt ọkùnrin pé ìyẹn ò tiẹ̀ tí ì ráàyè à ń ṣènáwó òkú ní ìgbà yẹn kí la wá fẹ́ ṣe fún eléyà ẹ̀ èmi àti ẹjọ́ wà gẹ́gẹ́ bí nǹkan tó ń bá ayé tèmi kọ ìgbà yẹn ló fi bí. ó tún padà lóyún mi ló wá bí Esther. ló bí Esther fún yín. ìgbà tó máa bí Esther mo ń ṣiṣẹ́ ní lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni mọ́mí ẹ pè mí lórí fóònù. wọ́n ní ṣé Rachel tó sì sọ fún mi pé àwọn òní ṣé kò ní ìyá ni kò ní kíní kan mo ní bó ni òkú àti àlàyé ti máa ń fojú ríra wọn pé ṣé mọ́mí tó sì ní wọ́n ní àwọn ni ọ̀dà ẹjọ́ ṣé Ìbàdàn lẹ́wà wọ́n ní Ìbàdàn làwọn wà ṣé a lè fojú ríra ọ̀rọ̀ yìí ò sọ̀rọ̀ orí fóònù. ẹ mọ bí tẹ́ ẹ dé ṣe mọ bí tẹ́ ẹ bá dé ẹ fi kàn máa síbẹ̀. àǹtí Tósìn ẹ súnmọ́ máìkì dára kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. Tósìn kí ló kọ yín. Tósìn Ayọ̀adé. Tósìn Ayọ̀adé. bẹ́ẹ̀. bó ló ṣe jẹ́ tẹ́ ẹ fi mọ́mọ́ ọlọ́mọ àlíà tẹ́ lọ gbé fún ọkọ tẹ́ ẹ fẹ́ pé ọmọ tí mo ti bí fún ẹ rí láti bí ọdún méje o òun rèé o tẹ́ ẹ sì lọ fà á fún gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọ̀nà ó lẹ́gbẹ̀ẹ́ gbà níbo lẹ ti rọ́mọ yìí bó lè ṣe jẹ́ kí lẹ fi tàn kí lẹ fi kàn bó lẹ ṣe mọ́mọ lọ kí ló ṣẹlẹ̀ gan. mi ì fi nǹkan kan kàn sà. ọmọ ọdún méje ńgbà náà. mi ì fi nǹkan kan kàn. bó ló ṣe wáyé tó fi tẹ̀lé yín tó ọmọ ọdún méje ó ti gbọ́n ẹni tí ò rí rí ẹni tí ò mọ̀ rí kò sọ lè fà á lọ́wọ́ kó sì máa fà á lọ́wọ́ kó sì máa tẹ̀lé kí ló ṣẹlẹ̀. mo sọ fún yín pé mi ni mo bí. do ẹ ra sà. Yes sir. àlẹ́ ọ̀dà kò dá ìyá rẹ̀ mọ́ ni. kàn tí kékeré lọ́wọ́ àtàfin mo lọ sọ́dọ̀ màmá. sọ́dọ̀ grandma nígbà yẹn. láàmì tó bá rẹ́yìn náà nígbà náà kò lè dá yín mọ̀. kò lè dá yín mọ̀. ó dá wa mọ̀ báwa yìí mọ̀. ṣé ìgbà tẹ́ mú lọ́dọ̀ grandma ẹ̀yin ò kí ń yọjú bẹ́ẹ̀ ni. èmi dá mọ́ mú lọ. ìyá rẹ̀ ò kí ń lọ bẹ̀. ìyá wọn máa ń lọ. kódà wọ́n máa ń pè mí pé o ní ìdòwò tí màá lọ fowó ránṣẹ́ sí láti di mọ́tò wá sí ìgboro tí màá fowó pé tó ẹ lọ gba owó. tí màmá tí ẹ bá wá dọ́dọ̀ tẹ bá débẹ̀ ẹ kì í bá a ṣeré kò kí ń pè yín máa mọ́ mi àbí mọ́mì mi dáàdì mi tó fi jẹ́ pé ọmọ ọdún méje ẹlòmíín lè sọ fún un pé èmi mo bí ọ kó sì tẹ̀lé bó ló ṣe jẹ́ àǹtí Tósìn ó yẹ tẹ̀síwájú ẹ sọ fún pé ìnìyá rẹ̀ bẹ́ẹ̀ni ẹ máa tẹ̀ wájú. ó sì tẹ̀lé mi ojú ẹsẹ̀ tó tẹ̀lé mi náà la jọ lọ sí Ifẹ̀ èmi gangan ni mo mú lọ sífẹ̀ kì í ṣe pé mo lọ mú bá Michael ní fún ara mi mo mú lọ sọ́dọ̀ ìyá Michael nífẹ̀. ẹ̀dùn kí lẹ rò kí lẹ rò kí ló ṣẹlẹ̀ ṣé máa yìí ń tẹ́tì yín ọmọ tẹ́ ẹ gbé lọ fún tó wà nù sọ́ọ̀lù tẹ́ ẹ gbé lọ fún bó lọmọ yẹn wà. ọmọ ó wà lọ́dọ̀ grandma mi èmi náà bí àlẹ́ à. ṣé ẹ wàá dán ọmọ tí yín mọ̀ ni. ṣé ẹ wà òkè. ṣé ẹnìkan lè dá wá. àwọn ẹbí yín dà. ṣé ẹ̀yin mọ́mì wọn. ṣé nǹkan kan ò ṣe wọ́n. ṣe rí táwọn gbà yẹn ó gbọ́ ọmọ yẹn lẹ́nu sísè no tí mo kọ sí wọn ẹ máa bọ̀ síbi bá ń fa ẹ bọ́ síbi. ní tí mo kọ́ fẹ́ bí yín ni pé
àpamọ́ pé wọ́n gbọ́mọ kalẹ̀ ṣé wọ́n wà òkè. ẹ̀sùn mọ́. mi ò lè jẹ́ kí wọ́n rójú mi mo ti sọ pé fún mi ó gbọ́ ọmọ yẹn ló jẹ́ kí n wá ó gbọ́ ọmọ yẹn sílẹ̀ dé 6 months ní ìfojú kan mọ́ títí ọmọ yẹn fi dàgbà kò béèrè ẹ̀ gbogbo bó ṣe rìn ní àná. níbo lẹ́yìn gbé. Ìbàdàn ni mo wà. sáìdì bo. akademi mo wà báyìí ṣùgbọ́n akademi kọ́ ni mo wà báyìí mi ì rí rárá táwọn wá káàkiri àwọn kan náà rí ní àdúgbò ibi tí mo ti trace ẹ̀ lọ́gbà tí máa rí sí ó ti lóyún ọmọ yìí ilé wọn yẹn ni mo ti gba nọ́mbà tí mo fi pe ọmọkùnrin yìí wọ́n ní ìgbà tó sọ pé mo ti kú ọ̀dọ̀ ẹni tó gbé ọmọ yẹn lọ ọmọ àlẹ́ àyẹn kó tó wá gbọ́ ọmọ yẹn lẹ̀ lọ́mọ 6 months ọ̀dọ̀ ẹni yẹn náà ó lọ sọ fún wọn wípé olódì yìí ti kú. ẹ bá ń tẹnu sí díẹ̀ ni ẹ má wọ. mi ò rí rárá títí tán ọmọ yẹn fi dà tẹ bó gbé ọmọ yẹn. níbo lọmọ yẹn wà báyìí tiẹ̀. ní police station náà ti gba ọmọ yẹn náà ti gbé ọmọ yẹn fún mi. níbo ló wà báyìí. ó wà lọ́dọ̀ mi jẹta náà gbọ́ ọmọ yẹn fún mi. ìyẹn àlẹ́ àgàngán. àlẹ́ àti ẹ̀. ẹ wàá mú wá lálẹ́ yìí. àgbà tá a lọ bẹ́ẹ̀lẹ̀ ní police station tí mo ní wọ́n ní pé ká fi ilẹ̀ níbẹ̀ wípé tó bá di ní òní pé màá lọ bẹ́ẹ̀lẹ̀ àgbà tá a lọ sí hospital lánàá tẹ́mi àtàwọn ọlọ́pàá lọ sí hospital wọ́n ní pé tó bá di lónìí kí n wá bẹ́ẹ̀lẹ̀ ìgbà tí mo débẹ̀ lẹ́nìí má nǹkan ti wá bẹ́ẹ̀lẹ̀ ìgbà tí mo débẹ̀ àwọn ọlọ́pàá sọ pé wọ́n ti bẹ́ẹ̀lẹ̀ mo wá ṣẹ̀ṣẹ̀ tó padà lọ sí Jàgó mo wà lọ wípé kí n lè mú wá síbí ní ìlé má lé àdáni mọ́ lálẹ́ àti ẹ̀. ẹ̀yin ò dẹ̀ gbé Bádékú. mi ìgbé Bádékú. dé Jàgó. mi ìgbé Jàgó mi ìgbé Bádékú máa yẹn gánsẹ̀ ń sọ fún mi wípé Jàgó lòún gbé mu ní mi ìdáyín mọ́. ok nígbà tí ẹ̀yin ò gbé mọ́ bí tẹ́ ẹ gbọ́mọ lọ ta lẹ gbọ́mọ fún àlẹ́ àìtí yín. tí mo gbé fún. tẹ́ mọ̀ kókó ta lẹ gbé fún. pásẹ̀jì ni. ó gbé mi sílẹ̀ pásẹ̀jì ni. níbo lẹ ń gbé ńgbà náà. Jàgó. Jàgó lẹ ń gbé. o ti gbé fọkọ mi rẹ. kò sí ìgbé fọkọ mi nígbà yẹn. ìgbéyà pàdé ọkọ mi báyìí. o fún arọ́pò ọmọ ìlú mi. nígbà tẹ́ gbé e sílẹ̀ tí ẹjọ́ ń gbélé àti màmá ni. ẹjọ́ gbélé àti màmá ẹ kẹ̀ rọmọ lọ́mọ ẹ dẹ̀ ṣe wádìí ẹ dẹ̀ fà á lọ́wọ́ pé mi nìyá rẹ̀ ẹ sì mú un lọ. kí lẹ sọ. òjò tán gbé fún àwọn akẹ́lọ́pọ̀ jẹ́ta. ọmọ òjò tí wọ́n gbé àlẹ́ àti ẹ̀ gangan fún. lóye ló mú àlẹ́ àyẹ̀wò abáwọn ọlọ́pàá. sẹ́rí àlẹ́ àtọ̀ ni ó ń bí fún ọkùnrin ó ti wá gbé fún ọkùnrin mi ọkọ mi tó ń fẹ́. ọkọ mi ò ti gbé fọkùnrin mi. ó ti gbé fún ní kékeré kódà àwọn ọmọ sọmọ ló kọ. ìyẹn òjò yẹn tó gbọ́mọ fún. ó ti gbé fẹ́ lómi ó tún sọ fún wọn ọkùnrin náà pé òun lòún bí fún so àwọn tí òun ti wá gbọmọ. eléyìí dẹ̀ tí ó retí gbà tó lè ti jáde tán ní wáyà wá àtọmọ. ilé àwọn fi wá di kí ló kọ̀ pé jẹ́ máa wá torí ogun tí wọ́n wí. wọ́n ló ń jà tó ló ń jọ táwọn. ọmọ mi wá ń kọ́ òun wá rálẹ̀ àbí ti ń rata aláta wá dàwọ̀ pé àlíà kò mọ̀ sí rodò bó aláta sọ pé kò sí rodò là ń bá ní àlíà wà mọ̀ fẹ́ ra rodò ń bẹ̀ hùn jájọ lọ rà pọ́ mọ̀ sí gbàtẹ̀lẹ̀ mọ́ lẹ́yìn nù bá a sì ọmọ tí níta àfi di pé àwa bì. ìgbà tó wá ní ìjẹta tá a wà ní pòlísàn torí pé a ti kọ́ rìpọ́tù tó nípa wá bì ní táìmù tá a wá bì hùn ọkọ náà tó wá jáde wá ọkọ tí àlíà ń bẹ̀ ń bẹ̀ ó mọ ọmọ wa yakọ́ lòun ló ń sọmọ ló kọ òun ló ń bí ọmọ òun ó tún wá ní àlíà àkọ́kọ́ àlíà àti ẹ̀ ó tún wá ní à èso ni òun bí fún o ẹni tó tún bá lè àfúnre so yún bẹ́ẹ̀ lẹ́ẹ̀ báyìí wọ́n ti mọ bí ó ṣe jẹ́ báàlì àti wa lọ́lọ́ fi dípò fún ẹni a sì mọ̀ rí àtàn àfàmìlì látọdún mẹ́fà ṣe bó ṣe jẹ́ sà. Ọlọ́run ẹ̀yin dá a mọ̀. àwọn tó mọ̀ mọ̀ ní Bádékú ọ̀gá àwọn èèyàn ló tàn mọ̀ lé ọ̀rọ̀ fún mi ní Bádékú lánàá wọ́n ló gbé Bádékú òkè àbàtà ló gbé ńlẹ̀ òun àtẹni tí wọ́n jọ pamọ́ pọ̀ tí wọ́n jọ gbọ́mọ mi tí ọba sì sọ ẹni tó gbọ́mọ tí wọ́n jọ gbọ́mọ mi kó túrú ara rẹ̀ kó sọ ẹni tó gbọ́mọ mi fún tí wọ́n jọ gbọ́mọ mi kó sọ tọrọ òun ẹnìkan ní ẹjọ gbé nígbà náà òun náà sì sọ ní ìsìn ó ń sọ fún wa ó sọ fáwọn ọlọ́pàá òun wípé nìkan ni ńlọ́fà àlẹ́ òun lọ́wọ́. ta ló fà á lé yín lọ́wọ́. ẹnìkan kò fà á lé àlẹ́ òun lọ́wọ́. irọ́ ni ń pa o. ọmọgbọ́n lè sọ ẹnìkan kò mí olóhùn ò rí mọ́. kóhùn ò rí mọ́. ó gbé Bádékú lókè àbàtà àwọn tó mọ̀ ń Bádékú mọ̀. ṣe rí
kò sí àríyànjiyàn tẹ́lẹ̀ àlẹ́ eléyìí tí wọ́n mú wáyìí bàbá tó ọkùnrin tó jókòó yìí tí ìyá bàbá tó ń dò àwọn ọmọ tiyan ni kò nílò DNA àìrí láti jọ́jọ́ ìlà àfi mọ̀ pé ọmọ wọn ni nígbà wọn ti kẹ́fẹ́ lánàá bó lẹ ṣe wá rí bó lẹ ṣe mọ̀ pé ọ̀dọ̀ wọn ni àlẹ́ àwà ní April 1 lọ ń pè mí pé àbúrò ìyàwó mi lọ́wọ́ kan pè mí pé dáàdi wa wọ́n ń béèrè yín wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ mo ní kí n máa bọ̀ gbogbo èmù tèmi ni pé April Fool iná fẹ́ sọ fún mi. èmi bá dẹ̀ fún April 1 ni. April 1 dẹ̀ èmi dẹ̀ bẹ̀rẹ̀ bàbá tó ń ṣeré tèmi lọ kó jọ kó tún pẹ́ o wọ́n tún pè mí ẹni ló bá mi sọ̀rọ̀ pé kí n máa bọ̀ kí n má wulẹ̀ jáyà kí n já sọ nítorí mo rò pé sọ̀rọ̀ wa tí wọ́n mú mi ṣeré ni àìbáwo bẹ́gbẹ́ ìyàwó mi ṣe wá pé n pétó àlẹ́ àwa lọ́dọ̀ òun báyìí báyìí ò kí n máa bọ̀ ọ wà lọ́dọ̀ yín wọ́n ní ṣé ká gbé fóònù kan bá sọ̀rọ̀ ọ wà lọ́dọ̀ yín mo sì gbé báìkì nìyẹn mo sì kọrí sọ̀rọ̀ nìyẹn. ẹ̀sùn ẹ̀yọ scarf yín lórí ẹ̀ fi ẹ̀ ń bójú ni. mo sì kọrí sọ̀rọ̀ nìyẹn nígbà tí màá dán lọ́ba dán mọ́ mi àwòkọ bóòlù sì jẹ́ bá ní ilẹ̀ máa yẹn bá ní ìyá ẹnìkan lọ́wọ́ mú fóun pé yọ ọmọ òun ni àfi bí àwọn ṣe débí wúmà yìí àbúrò wọn ó ti jáde nísìn ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé wọn náà ti mú lọ fẹ̀tẹ́dù lòun bá gbé wá sí Fàṣadé lọ́pọ̀sìtì ìyànà Bádékù yẹn ibẹ̀ lòun ń gbé wọ́n á ní tó ẹ̀ tó máa ń sọ pé tó girama yẹn kan wà mí báyìí girama yẹn kan wà mí báyìí tí ẹ̀ já dọ́dọ̀ girama yẹn wò unfortunately wọ́n ti kọ́kọ́ mú lọ sọ́dọ̀ ìyá tiẹ̀ tí wọ́n náà wọ̀ ọ̀dọ̀ ọmọ ilé mọ́. ìyẹn ìyá ẹ̀ tó wà ní jáàgó màmá tí pé àwọn ọ̀dọ́ ọmọ ilé mọ̀ kán mọ ọmọ ilé lọ bí tí wọ́n bá ti tọ́jú ẹ̀ kán lọ ṣèwádìí ẹ̀ o kí ló ewu máa yẹ wá àǹtí tó rà ní máa yìn fẹ́ǹsì pé ẹni tó ṣe máa ń pè ní ìyá ẹ̀ girama ẹ̀ já lọ ọbẹ̀ náà. ó sì mọ bẹ̀. ó dẹ̀ mọ bẹ̀. ó mọ ọ̀dọ̀ girama. àwọn ẹnìkan sọ̀rọ̀ fúnra wọn. ó dà kọ̀ mọ̀ yẹ́ ẹ̀mọ̀ kọ̀ mọ́ bàbá àti gbé àtúgbà tí yá gbé. àkùfó mọ̀ wà lọ́dọ̀ girama tèmi ní ẹ ti pè mí ni mo ti sáré wá bí mo sì ṣe ń débẹ̀ báyìí. wọ́n jọ ṣubú lẹ́rọ tó jọ ṣubú lórí machine ni. àjọdà lulẹ̀. látọdún mẹ́fà. kódà báwọn obìnrin ṣe rí tó so mọ́ mi. bá a ṣe wá plan tá a lọ sí station tá a lọ report tó wá fún alọ́lọ́pàá méjì tá a wá lọ sílẹ̀ tó náà ya wèrè gan wọ́n ní ọba wa jà ní àdúgbò yẹn dẹ̀ ní àdúgbò yẹn burú. àdúgbò bo. Agẹgẹdẹ bọ kẹlẹ ni oríta péré oríta péré. Gègèdè ibẹ̀ ni so bá a ṣe lọ wọn náà alọgba márùá bá a ṣe fún alọ́lọ́pàá méjì tá a fi lọ àrẹ́sẹ̀ mọ́lé tá a fi gbé lọ sí station náà fi wá pé ọlọ́pàá ti gbàgbé tá a fi wá mú wá tọ̀ ọ̀dà ibi tá a ti sọ̀rọ̀ èmi wọ́n padà síbi láti wá sọ̀rọ̀ pé tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà èmi ti rọ́ ọmọ tèmi o. àwọn kan ní be like na April Fool Agidigbo dey ala April ó fúlù bàjẹ́ ni April Fool lélẹ̀ báyìí o April 2 ni ó pé ọdún mẹ́fà gẹ́gẹ́ ìjẹta tọmọ yìí títọ́ ti ń wá káàkiri. ó kú lẹ́yìn òde ayé nìkan. kí ló yẹ tí irú wà báwọn ẹ jí ọmọ ọlọ́mọ ẹ wá gbé e fún àwọn náà dẹ̀ tún gbà wọ́n fi conspiracy pé ẹ pàmò pọ̀ láti tẹ́ ẹ ṣẹjọ́. gbàtọ́ náà ti bẹ́ẹ̀ mi ṣe. pé wọ́n ti kọ́kọ́ ọmọ gbọ́dọ̀ wọn fún dídí ọdún mẹ́fà. ló tún wá mú àlágbà tó lálẹ́ pé àwọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ màmá ìyá wọn sọ pé ìyá àwọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ dúpẹ́ pé ẹ sì bá ń tọ́jú wọn fọ́dún mẹ́fà àwọn òkú ọmọ tàwọn ni káwọn lọ dúpẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ tó kó obìnrin yìí gan kò wulẹ̀ fi ìyá kankan hàn. ó ní kí fúrúǹtù ń bẹ́ ń ta màmá. wọ́n lè bàbẹ́. ọmọ yìí yóò ní àlùbáríkà tó pọ̀. ìyá màrí òun bó má sì ti rí. tí ọpọlọ yẹn sì wà ń bẹ.
tó fi lè rántí ìyá Màríà Òfùfù torí pé kò débẹ̀ ká ló bá tètè dádúgbò yẹn abọ́mọkọ́ ládùúgbò yẹn yóò fún tó pé èyí tó ń gbé ni. tó bá ti kọjá ní Fàṣàdé ó sọ pé ọdún méje tí mo gbélé ilé àwọn gàmá mi ni wọn láwọn yẹn kà kún bó tún wá tó sọ ní àjà lọ kí gàmá lọ. káì látọdún 6 sẹ́yìn. ọmọ inú ti wà dé láti yọ sí wọ́n ní ká pe ọlá fún yín ṣé nǹkan méjì lágídìgbò àwọn tó ń gbọ́ wa mọ̀ tá a bá pe Ìjẹ̀bú ẹni tí bóyá tó gun ayé ń dà láàmú tọrọ rẹ̀ fẹ́ gbọ́ tọ́lọ́run fẹ́ bá a tọ́ ní ogun yẹn o kó dópin láyé rẹ̀ a máa ń pè Ìjẹ̀bú fún wọn lágídìgbò tá a bá pe ọlá fún yẹn lágídìgbò ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ police station ó jẹ mọ́ Agodi la máa ń pe ọlá fún àwọn yẹn wá ń kọ lójú pé báyìí pé ẹ pe ọlá mọ́gàjì pe ọlá ṣé kí n pe ọlá fún yín kí n má pọ̀ ọlá kí lẹ fẹ́. mi ti dúpẹ́ lọ́wọ́ wọn ṣeun ká bá dọ́wọ́ mi padà. àwọn àdúpẹ́ o. wọ́n yọ̀ǹda wọn. ẹ yọ̀ǹda wọn. kọ́sọ̀ túrú ẹ̀ ní tọ́jọ́ mọ́mọ́ tèmi kọ́sọ̀ túrú ẹ̀ tọ́sọ̀rọ̀ tí ẹ̀jọ̀ mọ́mọ́ mi kọ́sọ̀ gbangba wálíà gbogbo ọmọ Nàìjíríà rí wa báyìí kọ́sọ̀ túrú ẹ̀ ní tọ́jọ́ mọ́mọ́ mi ohun àtẹ̀yàn ní ẹ̀jọ̀ pàmọ̀pọ̀ ní Bádékú ó ń tè gan ti kú òun Bádékú lóhun àtẹni tí ẹ̀jọ̀ pàmọ̀pọ̀ kọ́sọ̀ túrú kọ́sọ̀ màmá ti yarí báyìí o kọ́sọ̀ túrú torí tí ọba sọ túrú àwọn ará Bádékú ò ní dé mi orí ìlú gbé kọ́sọ̀ túrú ni o n ló fi lè rọpò wọ́n sì gbọ́n Bádékú báyìí. wọ́n gbọ́n Bádékú o kọ́sọ̀ túrú ni ibi tó bá tó ohun àtẹni tí ẹ̀jọ̀ gbọ́mọ̀ mi kọ́sọ̀ ni o kọ́sọ̀ ni tí ọba ti sọ ibi tọ́rọ̀ rẹ̀ bá jẹ mọ́ kọ́mọ lọ kọ́mọ lọ ni o kọ́sọ̀ ni torí tí ọba sọ àwọn ará Bádékú àjẹmí orílẹ̀ gbé. ẹ̀yin òkú mọ̀ ọkọ̀ ohun ẹ̀dẹ̀ ọkọ̀ ohun o. ká ní ẹ bá fẹ́ mọ́mọ́ travel náà tẹ́ fẹ́ travel bẹ́ẹ̀ kí mọ́mọ́ ọlọ́mọ travel náà nu ẹ̀yin ẹ̀ ṣáà ń tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yín ni tẹ́ ẹ̀ bá wá fi sọ́dọ̀ àǹtí àbúrò yín tó wà ní Fàṣàdé tó yẹ pé ẹ kàn mú travel náà wáìfù yín tẹ̀tẹ̀ fẹ́ tẹ́ ẹ̀ tí ò bá sí Fàṣàdé a máa wá a kà mọ̀ pé ọmọ yẹn ò sì ní mọ̀ títí tẹ́mi rẹ̀ gan lè fi ṣíkù mẹ́rin àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ yín Tósìn ìyá ni o sọ túbù sọ bọ́ọ̀ bá sọ ọ̀ya ẹ̀yẹ dìde tí ẹ dìde kẹ́ni kan máa bọ̀ ẹ sọ tú àbí kí n pe ọlá fún yín kẹ́ lọ sọ tú bí báyìí kẹ́ sọ. èmi àti ẹnì wọn kò jọ ojú ọmọ gbé èmi nìkan ni. ẹ̀yin nìkan ni bẹ́ẹ̀ni ṣé mọ̀ pé ẹ jọmọ gbé ni bẹ́ẹ̀ni ẹ mọ̀ báyìí kó láì tẹ jọmọ lọmọ gbé kí tẹ jọmọ lọmọ gbé látọdún 6 nítorí yẹ pé tó wá sí pé àánú Ọlọ́run ìyá wọ́n ti kò síbi tí wọ́n ti dé bá ń wọ́ ọmọ wọ́n ti à ń sọ fún ọmọ yóò kú 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 ìrètí ó tún fẹ́ di nǹkan míì sí wọn la àánú Ọlọ́run ló jẹ́ kí ẹ̀mí gbogbo wọn sì wá àánú Ọlọ́run ni tí ó bá jẹ́ sí pé yes àwọn èyí wọ́n trust ìyá yìí gan pa wọn àbá sọ pé màmá ń bolẹ̀ fọmọ wa sí kílẹ̀ fọmọ wa ṣe. kódà àwọn ẹbí ọkọ rẹ̀. oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ sí ìyá yìí ẹ sọ true tẹ́ ẹ bá sọ true èmi ó pe ọlá o. èmi nìkan ni èmi àti ẹnì wọn kò jọ jù. sọ àlà kódà kátẹ̀ tó pọ́lá gan làwọn èèyàn gan ti ń pè wá pé ká máa bọ̀ àbí mọ̀ pé fóònù yẹn ti máa ríǹgì pé kọ́lá máa mú yín bọ̀ ṣe rí àtàìsí gbà mí tí àwọn bá sọ pé àkèrè ní èdè kan fi ilẹ̀ ìṣẹ́gíjọba ní máa bá èèyàn ṣẹjọ́ láì jẹ́ pé ẹni tó ti ẹ̀ lẹ́jọ́ ó ṣẹjọ́ ẹ̀ sì sọ ní ìsìn pé ẹni tẹ́ ẹ̀ sọ ní ìsìn náà ni wọ́n ra gé ẹ ti ẹjọ́ mọ̀ gbé lóòótọ́ ni àlẹ́ àti yín ó wà lọ́wọ́ òjò
kò jó ẹsẹ̀ rálẹ̀ àyà bẹ́ẹ̀ iná òfojú kan ṣé ẹ padà rí. mo ẹ̀ṣẹ̀ rí jẹta. ẹsẹ̀ rí ń jẹta ni ẹ wá lọ jọmọ lọmọ ẹ mọ òjò tẹ gbé ọmọ fún tẹ́lẹ̀ ẹ mọ òjò tẹ gbé ọmọ fún tẹ́lẹ̀ àbẹ́ mọ̀ pé ẹ fòjò ṣé ẹ mọ̀ pé ẹ fòjò ẹ mọ̀ ìwà ìkànnù ìwọ ọ̀dájú nù ìwọ ọ̀dájú ni. fún rẹ̀ náà lọ máa wọn ọlọ́pàá lọ bẹ́ẹ̀ ń jẹta. ọlá wọ́n ti ní kí ẹ wo àkókò pọ̀ tá a fẹ́ ṣe pọ̀ n lè sọ pé màmá ọ̀dọ̀ màmá ni ọmọ ń gbé ọ̀dọ̀ mi ni o. màmá sì láwọn ò gbà àfi kó sọ òdodo fún díẹ̀ yìí ó sọ òdodo ni. ọlá. yes ọlá oúnjẹ dé kò ní ẹ pẹ̀lẹ́ ẹ má ṣubú o ẹ má ṣubú o ọlá máa mú ọ lọ́ta ẹ dá àlíà ó ní àlùbáríkà tó pọ̀ ọmọ yẹn fẹ́ dọmọ ológo ni ògo rẹ̀ sì tàn káàkiri àgbáyé ó gba àwọn tọrọ ẹ ti dàbọ̀rọ̀ àlíà náà ọlọ́run ṣe wọ́n rere ọlọ́run ṣe wọ́n rere. aláàjì mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ náà. ẹ dúpẹ́ màmá ẹ dúpẹ́ láàrin ìṣẹ́jú kan ọlá ti mú ọ lọ. mo dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà tí ẹ bá ń ṣàwárí àlíà tí wọ́n ṣàwárí rẹ̀ fún mi láàyè ọba tí òdì òdòkú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé mo dúpẹ́ lọ́wọ́ aláàjì náà torí ó gbìyànjú fún mi nígbà tá a kọ́kọ́ wá ń jọun wọ́n gbìyànjú ìgbìyànjú wọn kò ní dásán fún wọn wọn ò ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ wọn ò ní fàyà ṣiṣẹ́ wọn wọn ò ní rí dààmú wọn ò ní rí wàhálà wọn ò ní rí dààmú o ọlọ́run ọba ń dúró tì wọ́n ìdààmú ò ní dé bá wọn o ilé wọn ò ní gbóná ọ̀nà wọn ò ní dàrú alákòóbó ò ní kó bá wọn alákòóbó ò ní kó bá wọn o wọn ò ní fàyà aláyàsáyà o wọn ò ní fọmọ ọlọ́mọ sọmọ o iléeṣẹ́ wọn ò ní gbóná o mo dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà o. yes ẹ ṣeun. ẹ jọ mo fẹ́ bẹ̀bẹ̀ ni pé ìjọba àfọmọ́lẹ́ á bá wọn sọ̀rọ̀ ká máa lọ sórí orí abẹ́sẹ̀lẹ̀ wọn. ẹ̀dùn ẹ wá no rárá ẹ̀dùn gbogbo ayé la ti sọ fún pé ọlá fẹ́ mu. ẹ dákun ìyá ò lè gbógun bá gbógun wa wà fún yín mọ̀mọ́ ṣé báwa la lọ mọ́ ẹni yóò gbógun ká ní ẹ máa ká ohun ìyá aláwọ̀ èèyàn. ìyàwó ṣé ìyá rẹ̀. ìyá mú wọn bí ẹgbà yẹn tí a ní mo mọ ibi tó ọmọ wà ẹ tí òbí mọ ló fún lọ́mọ ẹ mọ wo orí ẹrọ ọmọ tọ́lọ́ bá mọ̀ pé ọmọ tó ń wá. kódà ìbọ̀dí ń bẹ ìbọ̀dí rẹ̀ ń bẹ ní ìyá àbá lọ gbọ́ àwọn òdìdé àwọn orí ọjọ́ bí. ẹ wá ní ṣé ká fi ilẹ̀ ni. ṣé ti àlẹ́ àti kí ló kọ rẹ̀ náà. yes ẹ wo case close case continue ni o case continue ni o ẹ̀yin kéèsì àlíà kí ló sọ ní ìmú eléyìí àlíà Ganiyu ìlò kílòsì àlíà kejì case open ẹ̀yin Òjó níbo ló ń gbé ẹ bá ń pe tó sì wá Òjó tí àlíà wà lọ́wọ́ rẹ. wọ́n ti lọ fún ìyá. àlíà ò sí lọ́wọ́ Òjó. ó tún wà lọ́wọ́ yín ṣùgbọ́n káàlíà wá o àbí kí Òjó wá tójó bá dé ọkùnrin náà sọ pé òun lọ́mọ. àjọ kí ni. àti ṣe rí àwọn ẹ ti yanjú ẹ. yanjú ẹ àwọn ọlọ́pàá mú wa lọ sí hospital bí tá a ti ṣèkéní lánàá. ṣé àtọkùnrin yìí. bẹ́ẹ̀ ni gbogbo wa náà kó lọ síbẹ̀. àwọn ọlọ́pàá wa láwọn ò gbà ní ẹnìkan kó fọmọ sọ́dọ̀ pé èmi ni kí n mú ọmọ yẹn sọ́dọ̀. wọ́n wá dá déètì tí àwọn méjèèjì ó gàdó owó jọ. tí wọ́n á fi lọ ṣe fún un. kò sí wàhálà báyìí pé ibi tẹ́ fọ̀rọ̀ sínú. ṣùgbọ́n. wọ́n kó wá sí ibi. wọ́n ti pé ẹ̀yà kó ẹnìkan á kó dé ní rí wọn mọ́ àbá ní pé wọ́n máa lọ fà wọ́n lè ti pé ká wá ṣe ń bíbà yìí ká wọ́n mọ̀ pé ká wá ṣe ń bíbà yìí. ok àwọn ọlọ́pàá náà àwọn èèyàn wa ni wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun ọlọ́pàá abo ni Gbági Ọláòdé bẹ́ẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ lórí ìyẹn láti mẹ́ni tó lọ ọmọ náà ẹ̀yìn méjèèjì àjọ iṣẹ́ papọ̀ àtọlọ́pàá Gbági so ti gbọ́ ọ̀la ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n ẹ wo
ọlá ò gbọ́ o ọlá ò gbọ́ o ẹ lọ bọ́lá ń ta o ẹ lọ bọ́lá ń ta ọlá ò gbọ́ o ọlá ló bá ti róúnjẹ báwọn èyí lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́.